Ọpẹ́yẹmí ní sọ́jọ́ bí lónìí o. Abiláyan ara àròdò àbẹ̀rùn Àlàó ẹ̀ mú bàbá Béjì. Ọmọ Àbíkẹ́ ọkọ Àlímọ́ ọkọ amoripe ọdún re lọ́wọ́ sì mọ̀ ṣe Ọlọ́run níjọ́ ká góńgó sọdún. Ọ̀pọ̀ ọdún lónìí orógbó lóní ọ̀gbogbogbò obì lóní ọ̀bì kú dànù. Àlàó làmọ́ ọ̀tọ́ ọmọ ara bí ọlọ́wẹ̀. Àgbo ewu ń tọrẹ àdàgbà wọn ní tó ṣe ọ́ ní tètè kú ọjọ́ alẹ́ rẹ̀ ò ní polúkú musu. Ire mògún níyọ́ ọmọ àyóyọ̀ ejígbọ́jọ́ ara alágbẹ̀dẹ ọmọ àwúrò ìtúrìrọ. Ǹlẹ́ ọmọ awúkọ́ gbìnrín bí ẹni pé erin fọ́n mógó kí a bá wòrò nírè. Òkè jẹ́rẹ́ ọmọ yèrè ọmọ àpasán bí wọn ò tiẹ̀ wí wọn lápá yín ló ṣe kàkà mí ẹ̀mí mo mu ti pẹ́rọ òkun kàkà mí ẹ̀mí mo mu ti pẹ́rọ sà. Àlàó bàbá Béjì ṣé bí wọ́n ní ń kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́lọ́wọ́. Ọmọ Àbíkẹ́ o ọmọ aríkìtì ipa ẹ̀yà dàgbà ọmọléla tí ọ̀hún tí a wo ṣòkòtò jáàmù kó yòókù bá jẹkúndé bọ́ọ̀fì àhán níbẹ̀ o tábẹ́rẹ́ bí lẹ́kàn lẹ́yìn afẹ́ níjọba lójú ẹni àrígì ìdìbò epo bàbá mi àkó fi gèlè àṣà kan lẹ̀ níjẹ̀sábẹ̀. Àlàó bàbá rẹ̀ àǹsàdọ́là nísà bàbá mi àbí lásàbẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ oníkan lórúkú ó lọ́mọ onílù làábù ó ní bẹ́ẹ̀mi ò lọ́kọ́ fẹ́ ẹ̀jẹ̀ ń bá ìṣẹ̀jọ́ olómìnir lọ olówó ìyá mi àrùn bí ọ̀bọ̀mọ̀ akọ́mọ̀ kí a wọlé àgbà ni ó bá mọ̀ kí a ọkọ̀ ládòyìn èébò sódùrúkú bàbòyé dùn mọ́lá. Àlàó lé ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ ọmọ àwúrin ìtúrìrọ̀ bàbá Béjì ṣé bí wọ́n ní ń kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀ ọdún. Ọmọ ojúmọ́ kan oògùn kan oògùn tí ò jẹ́ nílé ìyẹn ewé rẹ̀ ló kù gan nílé bàbá tó bí ọlọ́mọ. Ọpẹ́yẹmí o ọ̀pọ̀ ọdún lónìí ire lójú owó rí ojú rẹ̀ wá ní ríbi lágbára Ọlọ́run ọba pẹ́pẹ́pẹ́ lówú ṣàró àtẹ̀pẹ́lẹ́sẹ̀ ń tẹ̀nà ọmọ bẹ ìran ọbẹ̀ níbẹ̀sù àtẹ́lẹsẹ̀ àtẹ̀nà Ọlọ́run wá níjọ́ kọjúkú ní báwọn náà jà wẹ́rẹ́wẹ́rẹ́ ní báwọn náà jà wàràwàrà agara onídà láíláí ìláyà alára bí oníjọ́ mo bọ́ sọnù lọ́wọ́ rẹ̀ ìgbà rẹ̀ àsìkò rẹ̀ tí wù mí Ọlọ́run ò ní jẹ́ ń rí bú sẹ́kún yóò dáa fún ọ yóò rọ̀ Ọlọ́run tọmọtọmọ iléeṣẹ́ rẹ̀ ò ní jóná nírẹ̀lẹ̀ ọ̀sìn mọ́gání. Àlàó ọ̀pọ̀ ọdún o.